Kí gbogbo lélẹ̀ nǹkan ṣe. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa pátá níbi tí ẹ ti ń gbọ́ mi. Mo kí ẹ̀yin ìyá wa, mo kí ẹ̀yin bàbá wa, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n wa, mo sì kí gbogbo ẹ̀yin àbúrò wa pátá níbikíbi tí ẹ ti ń fi etí ayọ̀ tí ẹ fi ń gbọ́ mi. Mo kí yín kú ìyálẹ̀ta wípé ó tó ọjọ́ mẹ́ta tí a ti wá, tá a ti farahàn lórí ìkànnì tí a ti ń sọ̀rọ̀ yìí. Ọlọ́run ò ní jẹ́ ká fi ibi ká fi wá máa san fúnra wa àti wàhálà pẹ̀lú àṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí dáadáa, orúkọ tèmi ni Babaconfirm JP. Mo máa ń sọ ní gbogbo ìgbà wípé òdú ni mí, mi kì í ṣe àìmọ̀fólóko. Ohun tí ènìyàn bá jẹ́, òun ló dára kí ènìyàn máa sọ síta. Ohun tí mo jẹ́, òun ni mo sọ síta yẹn. Ẹ ṣé lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa tún máa ń pa òwe wípé bí kò bá ti sí ìdí, obìnrin kì í jẹ́ kumolu. Bó ò bá sí ìdí, mi ò ní bọ́ síta lónìí láti wá sọ̀rọ̀, nítorí pé ó ti wà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọsílẹ̀ nínú fọ́nrán tí mo ti gbé síta wípé bí kì í ṣe I am not here kí n wá máa sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí, bàbá, ní àná, ìjẹta àná, which is on Friday, ìjẹta, which is on Thursday, today is Saturday. Ọ̀pọ̀lọpọ̀ ló pè mí wípé kí ló ṣẹlẹ̀? Kí lẹ fẹ́ bá wa rí ṣe sóhun tó ń ṣẹlẹ̀ yìí? Kò sóhun tí mo lè rí ṣe sí o. Nítorí wípé àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí, tó bá dé inú rẹ̀ tán adodindi. Many people gan ló ń feel like wípé gbogbo ohun tí mò ń sọ yẹn mo kàn ń express feeling mi ni. No, I am not coming out to express my feeling. Tí ọ̀pọ̀lọpọ̀ tó ń attack mi, tó máa bú mi, tó máa sọdá, they think I am expressing my feeling. Mi ò express feeling mi. Mò ń sọ ohun tí Olúwa ní kí n sọ fún yín ni. Ṣé pé gbogbo bí mo ti bẹ̀rẹ̀ àti títí bí mo ṣe tútù wà lọ́wọ́lọ́wọ́ tí mo tún sọ̀rọ̀ yìí, mo máa ń sọ wípé ohun tí Olúwa wí, òun lèmi ń sọ jáde. Mi ò predict. Many people don't know the meaning of prediction and prophecy. No, I don't predict. Àwọn tó ń predict yẹn, àwọn tó ń forecast ni. Ó máa forecast wípé nǹkan báyìí ló lè ṣẹlẹ̀. Àwa ò predict. Àwa ń sọ wípé báyìí lolúwa wí ni. Prophecy lèmi ń deliver. It is not a prediction. Ó ti sọ. Kẹ́ ẹ lọ máa gbáradì fún ogun, nítorí pé ogun máa ṣẹlẹ̀. Kò sí ohun tá a fẹ́ ṣe. Kò sí. Báwa láwa ò jà. Mo ti sọ nínú fọ́nrán mi rí, ìkan nínú àwọn fọ́nrán. Bí àwa bá ní àwa ò jà, àwọn Haúsá Fúlàní máa jà. Olúwa wa ní ó kú bẹ́tà ká tètè dìde. Risk yẹ àti wàhálà yẹn máa pọ̀, àti lost risk àti wàhálà àti lost tó máa happen á reduce. Ṣùgbọ́n tí wọ́n bá dìde tán fúnra wọn pé àwọn fẹ́ jà, nǹkan máa bàjẹ́ o. Wọ́n sì máa borí Yorùbá. Olúwa ló sọ, mo dẹ̀ ń jáde, mo ń sọ ní gbogbo ìgbà. Bí wọ́n bá sọ fún arọ ẹlẹ́sìn tí kò ní ẹsẹ̀ rárá pé ogun ń bọ̀, èyí tó gbọ́n nínú wọn á ti di ẹrù ẹ̀ bí oṣù kan kí ogun tó dé, á ti bá ọ̀nà tiẹ̀ lọ. Ogun ń bọ̀ o, àkọ́mọ̀gbà tó máa dé ni. Mò ń tẹnumọ́ lójoojúmọ́. A sọ fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ẹ wà ní ilẹ̀ Haúsá, a ní kẹ́ ẹ máa bọ̀ nílé, ẹ ò gbọ́.
a ní kẹ́ ẹ máa bọ̀ nílé, ẹ ò gbọ́. Ohun tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe Sókótó nìkan ló ti máa ṣẹlẹ̀, níwájú ayérayé, níwájú ọba àwọn ọba, níwájú ẹni tí mo máa jíyìn gbogbo àsọtẹ́lẹ̀ fún. Stéètì míì tún máa padà gbé ohun tó ń ṣẹlẹ̀ yìí láàrin stéètì àwọn mọ́là. Ṣùgbọ́n ìgbà tó máa jẹ́ àwa ò mọ̀. Ohun tó Olúwa fi hàn wá, òun la wá sọ jáde. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tó wà ní ilẹ̀ mọ́là, ẹ kúrò bẹ́ẹ̀ kẹ́ máa bọ̀ nílé. Bẹ́ẹ̀ bá kú kò sí justice fún yín o. Ikú lásán lẹ kú, ikú ìfà lẹ kú. Ẹ fi ibẹ̀ sílẹ̀ kí gbogbo yín máa bọ̀. Bẹ́ẹ̀ bá ní property níbẹ̀, ẹ ta property yín, ẹ ta property yín kẹ́ máa bọ̀ nílé. Kì í ṣe èní ni mo ti ń sọ ọ̀rọ̀ yìí o. Kì í dẹ̀ ń ṣe nǹkan àná ni mo ti ń sọ. Wọn ò gbọ́ mi ni. They don't believe me. People don't believe me. Ṣùgbọ́n àwọn tó gbọ́ mi, wọ́n máa ń sọ gbogbo ìgbà wípé èmi ò jáde síta láti wá sọ̀rọ̀ ní pẹ̀lú àwọn tí làákàyè wọn kéré. Àwọn tó lè gbọ́ mi yé dáadáa, àwọn onílàákàyè ènìyàn ni. Nínú fọ́nrán yìí, ohun tí mo kàn fẹ́ mẹ́nu lé nìkan, òun ni ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní Sokoto báyìí báyìí. Olúwa sì tún sọ wípé kì í ṣe stéètì kan ní kíní tí máa bẹ́ jáde. Olóṣì tún máa bẹ́ jáde láwọn stéètì kọ̀ọ̀kan tó jẹ́ pé ti Haúsá, Fúlàní, ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ Yíbò pátá tí ẹ wà ní àwọn àgbègbè yìí, ẹ fi ibẹ̀ sílẹ̀ kẹ́ máa bọ̀ nílé. Kí ló dé tẹ́ ṣe ń fi ẹ̀mí yín ṣòfò lọ́dọ̀ àwọn tí ẹ̀mí kò jẹ́ nǹkan kan lójú wọn? Kí ló dé tẹ́ ẹ fi fẹ́ para yín? Kí lẹ ní lọ́hùn yẹn gan? Tẹ́ ẹ bá wá para yín àbí kí wọ́n pa yín, ṣé ohun tẹ́ ẹ ní lọ́hùn yẹn ò wá ní wá padà ṣègbé ni? Ó ṣe kí ló dé táwọn ènìyàn yìí ṣe ohun ayé ju ohun ọ̀run lọ? Ọ̀pọ̀lọpọ̀ ìdí tó ṣe dúró sí Sokoto, I am telling you, tó ṣe dúró sí Kano, Kaduna, gbogbo àwọn stéètì tí àwọn Haúsá, Fúlàní yìí wà yìí, ìdí tó ṣe dúró síbẹ̀ ni wípé àwọn property tèmi kí ló dé tí abẹ́ẹ̀dì ìlú fún ayé yìí nínú àti ìjọba Ọlọ́run. Èdè àbára wọn sọ̀rọ̀ ìlú tí ó fún ìlú orúkọ ìlú Babaconfirm. I am a prophet of God. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whosoever that believes in it. Ìránṣẹ́ Ọlọ́run ni mí, mo lè máa ń tẹnu mọ́ èmi kì í ṣe agídítọ̀. Agídítọ̀ lè máa gbé irin sí inú ìgbà, ó lè máa gbé irin. I am a prophet. Mo ń gbọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó sì ń dì ní ìbàdí area tó bá rán mi tó ṣe ní area. Agídítọ̀ lọ́la ní tí wọ́n fẹ́ forúkọ ẹ̀, advertisement ló ń ṣe. No, ìbá wọn láti ní kẹrin tí ń sọ̀rọ̀. Mi ò rán advertisement kọ́kọ́ wá sí ìbàdí lẹ́yìn iṣẹ́ tí
they have nothing to offer themselves. Wọn ò lè ní, I am telling you, ẹ kúrò níbẹ̀ fún ẹ jẹ́ kó máa ní fún láìfù ẹranko tí wọ́n ń gbé. The life of people, it is not valid for them. Wọ́n fẹ́ jẹ́ ká máa sọ̀rọ̀ sí Muslim. Kì í ṣe gbogbo Muslim òun ni wọ́n ṣe gbogbo Christian. Kì í ṣe gbogbo Muslim. Ṣùgbọ́n àwọn kòkò sí bá ti fẹ́ sọ, ẹ má jẹ́ kí ohun tá à ń sọ yìí ó bí ìwọ tí kò sí lára wọn nínú. Jẹ́ kí n sọ pé kò wá sí bá ti fẹ́ sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yóò fi ká máa wọ̀ kan. Ọlọ́run tẹ̀yìn wá sí Ọlọ́run tó ń bá wọn. Ọlọ́run tí kò ní bá mi lè gbé ga. Ọlọ́run tẹ̀yìn sí. Fọ́sì kò dá èèyàn ní àwọn ara ẹ̀ tó ní ìlú máa pa ọ́. Fọ́sì náà àwọn tó máa ń dúró ní ìdúró pé Ọlọ́run táwọn ń sìn, Ọlọ́run tí kò ní value fún láìpẹ́. It doesn't have value. If God, if that God does not have a value for life, He will not create anybody. He will create one. Go back to your various states. Go back to your home. Go and defend yourself. 2022 to 2023, we are going to experience what we have never experienced. Mi ò fẹ́ sọ kọjá ní pé ní fọ́nrán tí mo wà yìí, orí ohun tó ń ṣẹlẹ̀ ní Sokoto lè fún ẹni tó bá di ọjọ́ mi tí àwọn àkọsílẹ̀ bá ṣẹlẹ̀ láti ìdílé àlọ́ sí ìdájọ́ ọlọ́run ló ló ti sọ lọ́pọ̀ fídíò tí mo ti sọ fún ẹgbẹ́ ìrìnà náà gbogbo wọn ń ṣe everything ń ṣe kò sóhun tí ọlọ́run ti ẹnu mi sọ tí kò tí ì ṣe. Ṣùgbọ́n ìwọ tó bá gbé méjèèjì wà lókè tó dẹ̀ ní láti save life máa ṣíà èmi ò ní ní kó ṣíà èmi wá ní kó ṣíà kí ni mo fẹ́ ní kó ṣíà ìjọba tó lọ fún mi tọ́lọ́ máa ní ẹ ṣíà kíákíá ṣíà tó èmi ìfipá náírà èmi máa ṣíà àìjẹ́ èmi ò ní ìlú láti ní kó ṣíà ilé iṣẹ́ ti ìgbéraga wẹ̀yìn tó bá mọ ohun tó tọ́ nínú ẹ̀gbọ́n fúnra ẹ̀ ó lè lọ bí yìí ò ní kó má ṣíà. Kíní yìí make sense. Kíní yìí ní láti go live láti lè make sure to save life in share. Tẹ́ ẹ bá ti ṣe ní àwọn bọ́ ti mọ̀ wípé wàhálà ti bẹ̀rẹ̀ tó yẹ kó àwọn náà ní láti máa prepare láti get out of your state. Èyí lè fẹ́ jẹ́ kí èyí kìíní ìgbìmọ̀ sọ èyí lè jókòó sí stéètì àwọn Haúsá yìí stéètì àwọn Fúlàní yìí tó lè jẹ́ pé ọmọ Yorùbá ni yí ọmọ Igbo ni yí ẹ̀yin gbogbo lè fẹ́ jẹ́ kí kìíní sọ you are part of the people that is drawing tó wà lẹ́yìn you are drawing it back ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ máa jẹ̀yà ẹ̀. Èyí lẹ́ máa jẹ̀yà ẹ̀ ní ìlójú àánú fún ẹni tí mo sọ fún pé báyìí ló ní wá wí tí kò kà á fún títí ní ẹ wá padà ṣẹlẹ̀ sí tó wá pariwo síta kó ti ṣẹlẹ̀ ó ti ṣe kí mi ò lójú àánú fún ẹni ẹ láyé mi ò dẹ̀ ní second line ọ̀dọ́
ẹ̀rù Ọlọ́run bà mí o, ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró. Ẹ̀rù ẹ bà mí, gbogbo ohun tó bá pinnu nínú ọkàn rẹ̀ kò sí ẹni tó lè dá dúró. Ẹ kúrò níbẹ̀, ẹ̀yin lẹ ń draw kínní yìí, you are drawing our mission, ẹ̀ ń draw mission wọ back and it's not supposed to be. Ilẹ̀ ṣe ń bẹ̀ àwọn èèyàn láwọn ò fẹ́ yín, ẹ̀dẹ̀ jókòó síbẹ̀ ẹ̀ ń bá ẹni tó máa pa yín lẹ́ni ọ̀la ẹ̀ ń bá gbé, ẹni tó jẹ́ pé kò mọ̀ wípé bóyá ti ṣoore fún òun ẹ̀dẹ̀ ń bá gbé. Tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ìjà wọn báyìí ọmọ bẹ̀rẹ̀ sí ń para wọn ni, a máa bẹ̀rẹ̀ sí lọ mú àwọn Yorùbá, Haúsá, àwọn Igbo, a lọ bẹ̀rẹ̀ sí máa mú wọn jáde, a máa pa wọn. Wọn ò kíá, ẹ̀dẹ̀ lẹ́ ń bá wọn gbé, ẹ̀ ń draw movement yìí sẹ́yìn o. Ẹ padà sí state yìí. Let everybody go back to their various state. Every goddamn person go back to your various state and kí ẹ lọ secure various state yìí. Ẹ lọ secure ẹ lọ secure various state yìí. Ẹ lọ secure various state yìí. Ẹ yé jẹ́ ká fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ. Agitator wọ́n lè fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ fún yín. Wòlíì làwa, ohun tó Olúwa sọ fún wa làwa sọ jáde. Èmi máa sọ jáde rọ̀ ni. Ẹ má jẹ́ kí a fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ. Ogun máa ṣẹlẹ̀ fine, ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ máa preparation kó má lọ bá wa lábo. Tó bá bá wa lábo wọ́n á pa wa gan-an. Wọ́n á pa wa o. Àwọn tá à ń deal pẹ̀lú ìta bá ń gbé wọn ò ní value fún life o. Wọn ò ní value fún property o. I am telling you, upon gbogbo ohun tó ṣẹlẹ̀ sí ọmọ Deborah yẹn, ṣẹ́yìn rí ọlọ́pàá tó lọ arrest ẹnikẹ́ni? Wọn ò lè arrest. Tó pé wọ́n fẹ́ ẹ lọ bèrè, go and check my record. Ẹ lọ wo dodo fọ́nrán mi. Olúwa sọ wípé wọ́n fẹ́ sọ ìlú yìí di, I am hearing jihad. Mo sọ ní ìgbà yẹn. You know, many people don't believe me. Believe me. Mo dẹ̀ sọ fún yín padà nígbà tí mo fẹ́ dánu nínú gbogbo ẹjọ́ tí mo máa ń ro, tó mi ò ń ṣẹlẹ́jọ́, báwo mi máa rojọ́, wọ́n máa pè mí bàbá ẹ̀ ò sọ̀rọ̀. Kò sí nǹkan tó kémi pẹ̀lú ẹ̀. Bó bá wọn ẹ̀ kó jẹ́ fáǹsì mi, bó bá wọn ẹ̀ kó má jẹ́ fáǹsì mi, the only thing is that God sent me to come out to be saying the truth. That is all. Mi ò dé Facebook kí n wá gbowó, mi ò gbowó lọ́wọ́ wọn rí, mi ò gbowó lọ́wọ́ YouTube rí láyé mi látijọ́ tí mo ti ń sọ̀rọ̀. So therefore kí wá ní èrè mi tí mo máa fi máa purọ́? Kíní kan ti ṣẹlẹ̀ níbì kan. Àwọn tó ń purọ́ fún yín ni. Àwa ò níyẹn láti wá máa sọ. Nínú fọ́nrán mi nígbà kan mo sọ nípa pé Olúwa, I am hearing jihad. Kí ló ṣẹlẹ̀? Olúwa ní àwọn mùsùlùmí burúkú yìí, ṣé pé mo sọ fún yín, àwọn kan wà wọn ò ṣe burúkú o, ṣùgbọ́n kò sí bí ọ̀rọ̀ yẹn ò ṣe ní tábà yín. Àwọn mùsùlùmí rádaràda, àwọn mùsùlùmí tí ẹ̀mí ènìyàn ò jọ lójú, tí ànábì tiwọn ní kí wọ́n máa pa èèyàn kiri. Àwọn mùsùlùmí yẹn gbogbo ohun tí wọ́n ń lépa ni pé kí gbogbo wa ká di mùsùlùmí. Ṣé ó possible ni? Ó possible. Lọ sínú ìwé Genesis, lọ sínú ìwé Genesis 16:11. Genesis 16:11-12. Ìwọ lọ síbẹ̀ kó gbóhun tọ́lọ́run sọ nípa wọn láti ìbẹ̀rẹ̀. Oníjàgídíjàgan ni bàbá wọn. Prophecy ni. Ní gbogbo ohun tí Olúwádé wa sọ yẹn ò gbàgbọ́. Ó jẹ́ kí ẹ ti fún àwọn ará bíi ní space. Give them space. Let them do their life. We will do our life. Bàbá wọn tí wọ́n ń sìn, tí wọ́n ń pè ní ànábì wọn. Ṣọ̀pọ̀ Ọlọ́run kọ́ làwọn ń sìn. Ànábì làwọn ń sìn. Tí wọ́n bá sin Ọlọ́run ni wọn ò ní pa èèyàn nítorí ànábì. Ó sin Ọlọ́run. Àwọn yẹn kè. Ṣebí mò ń sọ wípé kò sí bá a ṣe fẹ́ sọ tí a ò ní kọlu àwọn mùsùlùmí tí wọn ò dá sí wàhálà yìí. A máa kọlu wọn o. Kò sí bá a ṣe fẹ́ sọ o. Ṣùgbọ́n ìwọ tí orí ẹ̀ bá wa pé nínú àwọn mùsùlùmí yẹn
ní sùúrù jẹ́ ká bá wọn yìí wí kí kán lè change. Má takò wá nítorí pé ohun tá à ń sọ owó náà mọ̀ pé tó òtítọ́ ni lọ sínú ìwé Genesis kó lọ kà Genesis 16 from 11 kó dóhun tó sọ 30 kó gbóhun tí Genesis 16 from 11 to 12 kó gbóhun tó sọ nípa bàbá wọn tí wọ́n ń sọ yẹn bàbá wọn tí wọ́n ń sọ kó gbóhun tọ́lọ́run sọ nípa ẹ̀ from 11 dóhun tí Olúwa sọ. Áńgẹ́lì Olúwa náà sì wí fún un pé kíyèsí o ìwọ lóyún ìwọ yóò sì bí ọmọ ọkùnrin ìwọ yóò sì sọ orúkọ rẹ̀ ní Ismaeli tí àwọn ń pè ní Ismaila ìwọ yóò sì sọ orúkọ rẹ̀ ní Ismaeli tí àwọn ará bí yẹn tó jẹ́ pé ẹ̀mí ò jọ lójú yẹn tí wọ́n ń pè ní Ismaila. Nítorí tí Olúwa ti gbọ́ ohùn àrò rẹ̀. Jàgídíjàgan ènìyàn ni yóò sì ṣe. Ohun tí wọ́n ń pè ní jàgídíjàgan ni àwọn tí yẹ pé ẹ̀mí wọn gò jọ wọn lójú. Tó o bá wo àwọn mọ́là torí àwọn Fúlàní yẹn wàá rí pé ẹ̀mí wọn gò jọ àwọn náà lójú. They can die. Tó bá ti ọ̀bẹ bọ̀ wọ́n nínú kí wọ́n tó kú àwọn náà máa ní Allah. Oh, get it. Tó o bá get it kíyè sára. And if you don't get it, you forget about it. Forget about it. Inú Bíbélì mo ti ka yìí o. Jody, òun ni ẹ. Ṣé òun ni? That is Genesis 16. Genesis 16. This is Genesis 16. From 11 to 12. 11 to 12. Òun lórí yẹn. Sorry. Òun mo gbé sí yẹn dáadáa. Òun mo gbé sí dáadáa. Ìkórè dáadáa. Òun lórí. Jàgídíjàgan. Ó ní jàgídíjàgan ènìyàn ni yóò sì ṣe ọwọ́ rẹ̀ yóò wà lára ènìyàn gbogbo. Tí wọ́n lè ṣe ni pé wọ́n ń tọwọ́ bọ everywhere. Bàbá wọn Buhari tó pe rẹ̀ ní president Nàìjíríà nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. A ó ń tọwọ́ bọ everywhere ló ń tọwọ́ bọ in order to combat this country to I am telling you. Nígbà kan ni mo sọ tí mo ní pé Olúwa sọ wípé àwọn tó pera wọn ní kí ló ti ń porúkọ ara wọn yìí Boko Haram they are kí ló ti ń pè tó wà ní Afghanistan Taliban ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló bú mi ó ní èmi sọ wípé Taliban ní kíní wọ́n ń ṣe Taliban. Are they not Taliban? Boko Haram is Taliban. Olúwa dẹ̀ sọ wípé wọ́n máa capture ìlú yìí wàláì tí ẹ ò bá gbéradì. Mo ti sọ ọ̀rọ̀ ti pọ̀ jù. Go and check my record. Go and check my video. Mo ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ti pọ̀ tó Olúwa ti rán mi. Ṣùgbọ́n wọn ò gbọ́. Òkú gbẹ̀yìn ló máa jẹ púpọ̀ nínú ìyà ẹ̀. Ṣùgbọ́n pé Nàìjíríà lájọ wà lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pera wọn ní agitator. Ìlú èyìnbó ló wà. Wọ́n jẹ́ ń tàn ẹ́. Ìwọ tó wà Nàìjíríà mójútọ́rọ̀ ara ẹ̀. Ó wà Nàìjíríà owó ṣọwọ́ sí àwọn wèrè kan tí wọ́n jókòó síbi kan ní ibì kan tí wọ́n ń pera wọn ní agitator fake. The only agitator òun ni mò ń sọ fún ẹ yìí tí mo dẹ̀ ń sọ lójoojúmọ́ tí èmi mọ̀ agitator I am telling you Kóìkì Ọláyọmí Kóìkì ni tí wọ́n tẹ́lifọ̀dì lè sọ fún mi nípa ẹ̀. Ọlọ́run ti fi ìran ẹ̀wọ̀n mi ti pẹ́. Ìran tiẹ̀ ó ti fi wọ̀n mi. The only genuine agitator tó máa padà dé iṣẹ́ yìí tó máa ṣe iṣẹ́ Yorùbá nation yìí òun ni Ọláyọmí Kóìkì yìí. Lẹ́yìn náà bàbá wa Sunday Igboho. I don't know any other person. Àwọn tọ́lọ́run fi ìran ẹ̀wọ̀n mi nìyẹn. Any other person ó lè jẹ́ àwọn ìsọ̀ǹgbé wọn ṣùgbọ́n àwọn méjèèjì tó rí yẹn wọ́n máa gbé iṣẹ́ yìí àwa dẹ̀ máa tẹ̀lé wọn lẹ́yìn
so therefore I can ṣé mi máa wá declare ara mi pé èmi ni ọ̀gá àbí kí báwo ni fẹ́ declare ara mi I can ti wà ní pé kí àwọn sọ wípé ó ti yá káwa ṣe kí ni ká tẹ̀lé wọn lẹ́yìn there is no way àwa kì í ṣe ọ̀gá àwọn lọ́lọ́run gbé sí iwájú àwa sì máa ṣe kí ni à tẹ̀lé wọn tó bá ló ti yá àwa tẹ̀lé I am silent nítorí pé àwọn tó jẹ́ kó sọ̀rọ̀ wọn ò tí ì sọ̀rọ̀ that is why àwa náà ṣe kí ni a silent ṣùgbọ́n iye táwa ń jáde láti wá máa sọ fún yín yìí mò ń sọ fún yín pé kẹ́ ẹ lè gbáradì. ó ti sọ nípa petition àwọn èèyàn sọ ìsọkúsọ ọ̀rọ̀ sí mi kò sí nǹkan tó kàn mí mi ò ní kó má lọ máa tẹ petition rẹ mi ò dé convince yín you continue ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe ohun tó wà needful ẹ bẹ̀rẹ̀ sí í ṣe plan B ẹ máa prepare ogun ẹ prepare àwọn nǹkan tí ètò ti yẹ ẹ prepare tí àwọn tó wà ń lu òyìnbó tí wọ́n pera wọn ní agitator ọ̀rọ̀ jókòó sí Germany wọ́n jókòó sí America wọ́n ń pariwo ń bẹ̀ wọ́n ò ní bẹ́ẹ̀ dá sí mo fi ayé àtọ̀run búra ẹ̀ tó bá ṣẹlẹ̀ ìwọ ló máa jẹ̀yà ẹ̀ ẹ̀yin tẹ́ wà Nàìjíríà lẹ máa jẹ̀yà ẹ̀ olóòpẹ́ tó wà ń lu òyìnbó tó fẹ́ lọ́pàá ń bẹ̀ sáwọn tó ń pariwo ní Dubai tán lágítétọ̀ làwọn àwọn yẹn jágítétọ̀ ìdámilò ẹ̀rí ẹ̀ ń pa mí mi ò ní kéèyàn fẹ́ mi lówó Ọlọ́run kádàrá mi mo dẹ̀ Ọlọ́run dẹ̀ ṣàánú mi gan mi ò wá bíbá kéèyàn kan ṣàánú mi fowó àìmọye aṣọ tí mo ṣe this is Yorùbá nation cloth tí mo fún àwọn èèyàn ta ló la ẹnu tó sọ pé mo ta aṣọ Yorùbá nation fóun ìyá kan wà ní Canada ó lè máa gbọ́ mi báyìí mo sẹ́ǹdì aṣọ yìí sí èmi ni mo sọ bẹ́ẹ̀ wá di ọtí wá sọ Yorùbá nation di ohun tí wọ́n ti ń tọ́ fi ń tajà ń taṣọ kiri báyìí sí oríṣiríṣi aṣọ ẹ̀rí yín ń pa mí ẹ̀yin tẹ́ wà Nàìjíríà orí yìí ti dàrú ẹ ò mọ ohun tẹ́ ń ṣe you don't know what you are doing orí yìí ti dàrú you don't know what you are doing tí ogun yìí bá bẹ́lẹ̀ àwọn yóò wá sí bíbá yìí o forget about it I have told you the only agitator tí mo lè recommend fún ẹ tọ́lọ́run fi ran ẹ̀wọ̀n mi deeply pátápátá òun ni Ọláyọmí Kóìkì tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ ó máa dìde lẹ́sẹ̀kẹsẹ̀ kíákíá ó máa ríǹgì bẹ́ẹ̀lì other people you are wasting your time èmi mo lè fi ọwọ́ yìí mo lè fi sọ̀yà ẹ̀ mo lè kò bá wọn kí wọ́n ò tiẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n á dorúkọ mi jáde wọ́n láwọn wá sọ̀rọ̀ against mi kí ni mo ṣe fún wọn mo fi ayé àtọ̀rùbó rẹ̀ àfi tó bá jẹ́ wípé Ọlọ́run kọ́ ló rán mi níṣẹ́ àfi tó bá dẹ̀ jẹ́ pé ohun tí mo sọ yìí kọ́ gangan ló ń ṣẹlẹ̀ ní ohun tí wọ́n lè wọ́n tó bá sọ̀rọ̀ kẹ́kẹ́ máa dá lẹ́nu wọn mo fayé àtọ̀run bóra wọn mi ò ń proud o ṣùgbọ́n mo gba ẹni tó rán mi níṣẹ́ gbọ́ mi ò dẹ̀ ní rí irọ́ ńlẹ̀ kí n má sọ òtítọ́ tó bá wọ̀n ẹ́ o lè bú mi mi ò care I don't care tí ẹni pé tí n bá ti rí ohun tó sọ tó bá yàtọ̀ sí ohun tọ́lọ́run sọ fún mi màá dẹ̀ block ẹ̀ that is the end ohun tí èèyàn ò rí kì í rí ènìyàn lára I will block you immediately ṣùgbọ́n a máa pàdé tó bá ń ṣẹlẹ̀ màá máa sọ fún ẹ ṣó ti gbọ́ ṣó ti rí bá èyí tó tún ṣẹlẹ̀ ṣe àti sọ tẹ́lẹ̀ ṣé òun ló ti ń ṣẹlẹ̀ yìí. oníjàgídíjàgan ni bàbá wọn ò lè change wàláì mo fi gbogbo ẹnu sọ ni ọmọ mi ò lè fẹ́ mùsùlùmí láyéláyé sọ pé mo ti sọ fún ẹ tí bá ń sọ̀rọ̀ sọ pé mùsùlùmí kì í ṣe gbogbo yín ni ẹ involve nínú kinní yìí ṣùgbọ́n kò sí bí mo ṣe lè sọ tí ò ní ta bá ẹ ṣùgbọ́n tó bá wá ta bá ẹ tó o bá jẹ́ olóye ènìyàn ní sùúrù ẹ jẹ́jẹ́ o jẹ́ ká correct àwọn èèyàn yìí àbí kí n tó lè make a decision pọ̀ mọ́ tèmi ò lè fẹ́ mùsùlùmí láyéláyé ṣé o mọ̀ pé wọ́n ti tẹ́ nìyẹn wọ́n ti tẹ́ mo rí bàbá kan ọmọ ẹ̀ yóò lè máa tún máa dọ́ mi báyìí ìkan wà ní France àwọn bíi 3 sí 4 ó wà Nàìjíríà ó ṣépèsò àwọn ọmọ ẹ̀ ni nítorí pé ìyá wọn ń ṣe kìrìsìtẹ́nì ó ṣépèsò àwọn ọmọ ẹ̀ wípé ṣé kìrìsìtẹ́nì tí wọ́n lọ ṣe yẹn wò ní bárẹ̀ bọ̀ ń bẹ àwọn ọmọ yóò dẹ̀ bárẹ̀ bọ̀ ò rọ́kọ fẹ́ èyí tó dẹ̀ fọkọ ẹyọ kan ṣoṣo nínú wọn tó fọkọ ó ń gò gẹ́ẹ̀tì gbèsè ayé ẹ̀
òun náà máa gbọ́ mi, ó lè máa gbọ́ mi. Wọ́n sọ the graffiti tí ẹ̀sìn wọn yẹn, ẹ̀sìn táwọn olórí burúkú kan, they call them ignorant Muslim, tí wọ́n ṣe gbé. So therefore, a ò ní nǹkan kan láti ṣe in common. I am Muslim. I have nothing to do with them in common. They should go on their own way. The only thing ni pé a lè ṣe business ṣùgbọ́n ọ̀rọ̀ báyọ̀ kọ́ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan kò sọ̀rọ̀ lórí ẹ̀. Wicked people, bad people, oníjàgídíjàgan, I don't care. Fídíò yìí máa kan ọ̀pọ̀lọpọ̀ lára, èmi ò dẹ̀ care, ṣùgbọ́n ohun tọ́lọ́run sọ fún mi òun lèmi wá sọ síta. This video ó máa kan ọ̀pọ̀lọpọ̀ lára, ṣùgbọ́n ìwọ tó o bá ní òye, ṣé o ń gbọ́ mi? Kéésàrà Christian ò lè ṣé nílẹ̀ tí ń bú Jésù ni? Ta ló pa yín? Wọ́n ti ń jó chọ́ọ̀chì today. Èní ni mo sọ fún ẹ yìí, today Saturday ni, which is on the 14th of May. Wọ́n ti ń jó church, wọ́n ti ń buy a lot of places jẹ́ ní Sokoto. Wọ́n ti ń buy a lot of places jẹ́ ní Sokoto. Wọ́n ti ń jó church, wọ́n ti wà lọ́dún àwọn ibi tí àwọn Igbo kọ́ ilé sí. Wọ́n ti ń jó, wọ́n ti ń babẹ̀ jẹ́. Ṣé nílẹ̀ tí ń bú Jésù ni? Ṣé èní lẹ ti ń bú Jésù? Ta ló bá yín jà? Nítorí pé ẹni tó ṣe ìpìlẹ̀ Kìrìsìtẹ́nì kì í ṣe oníjàgídíjàgan. Ẹ kì í sọ tòótọ́ fún ẹ. Ẹ̀sìn tó rí yẹn èmi ò mọ̀ ó, mi ò dẹ̀ ń ṣe Ọlọ́run. Ronú sí dáadáa o. Kó ronú sí ẹ̀sìn yẹn dáadáa. Mi mọ̀ nǹkan kan o. Bẹ́ẹ̀ ni mi kì í ṣe Ọlọ́run. Kò dáa ká ti torí ẹ̀sìn ká máa bára wa jà. Kò sì dáa ká ti torí pé Ọlọ́run ká wá máa pa èèyàn. Ta ló lè gbé ìjà Ọlọ́run? Èmi ò wá gbé ìjà Ọlọ́run o, ṣùgbọ́n mò ń tètè advice. Mo sọ fún ẹ, gbogbo àwọn ọmọ wa Yorùbá tó wà àti Igbo tó wà ní ilẹ̀ Haúsá níbi tí àwọn Fúlàní wà, ẹ kúrò ń bẹ̀, ẹ padà sílé. Ọ̀pọ̀lọpọ̀ nítorí ohun tẹ́ ẹ ti ṣe síbẹ̀ ni kò fẹ́ kẹ́ ẹ kúrò. Kí lẹ dé kò tẹ́ ò ṣe? Kí ló dé ìlú ẹ tó ṣe nílùú ẹ tí kì í bá ń ṣe pórí ìwọ̀gbọ́n ti dàrú? Níbo ló dé tí ò rí nǹkan ṣe? Ẹ ń fa ọwọ́ wa sẹ́yìn. Oníjàgídíjàgan lọ́lọ́run pè é. So therefore, àwọn ẹni tó láwọn ń sìn yẹn, ẹni tó láwọn ń tẹ̀lé, ṣọ́ọ̀ṣì ẹ̀ gangan oníjàgídíjàgan ni. Olúwa ló sọ bẹ́ẹ̀. Since tó bá ti wá rí bẹ́ẹ̀, tẹ́yìn náà dẹ̀ ń kà á, ẹ̀yin lè gba ọ̀rọ̀ Olúwa gbọ́. Ó jẹ́ ká ti fún wọn ní space. Let us go. Go your own way. Let we go our own way. Go on your own way. Ẹ fi wá sílẹ̀. Oko ò ní kinní kan kó má làálàá, ní bàbá àtọmọ kó má ní àlà. Kí ló dé? Gbogbo wa la ní àlà. Ẹ̀yin gómìnà wa, I am sorry for you. You have no value for life. Àkókò tá a wà yìí, ó ti tó àkókò tó jẹ́ kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá kó jókòó pọ̀, kó forí sórí to make a decisions, to secure our life, to secure our land. Ẹ má jẹ́ kí Buhari da orí yín rú. Ẹ má jẹ́ kí owó tẹ̀ ń lé, ipò tẹ̀ ń lé kó da orí yín rú. Títorí kò sọmọ yín bí báyìí, kò séèyàn yín bí. Ẹ̀yin náà at any time ẹ lè fò tó gún bá bẹ́lẹ̀. This is the time tẹ́ ní láti jókòó kẹ́ make a decision, drastic decisions. Kẹ́ declare pé ẹ̀yin fúnra yẹn ò sínú Nàìjíríà mọ́sẹ̀. Kí Igbo, gbogbo gómìnà Igbo káwọn náà parapọ̀ kó declare wípé aláwọn ò sínú Nàìjíríà mọ́, káwọn tó kún káwọn náà lọ máa fọwọ́ mú tiwọn. Ká dẹ̀ di odi wa mú. Yes, kólíkálukú dodi ẹ̀ mú. Bọ́ bá yadé kó finish wọn dànù. Mò ń sọ simple way tọ́rọ̀ yìí lè fi ṣe. Ẹ̀yin gómìnà ẹ mú ohun tí mò ń sọ.
kò ju yẹn lọ. Tó bá yé ẹ kó ṣí ẹ, tí kò bá dẹ̀ yé ẹ fi sílẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ ni mo sọ o, ọ̀rọ̀ ni mo sọ. Gbogbo ẹ̀yin èèyàn wa tó wà nílé Igbo ẹ máa bọ̀ nílé ká lè prepare. Gbogbo àwọn èèyàn wa tó wà ní gbogbo Igbo tó wà nílé Haúsá ẹ máa bọ̀ nílé, ẹ máa bọ̀ nílé. Ìjọ́ wo lórí táwa pẹ̀lú Igbo járe? A jà, à ń jà, a ò ní problem pẹ̀lú ra wa. Ẹ̀yin èèyàn yìí náà ni, ẹ̀yin oníjàgídíjàgan, they have no value for life and they have no value for their life. Kò ju yẹn lọ. God bless you. Kò ṣí ẹ. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí lóun fẹ́ gbé lákòókò. Fídíò yìí mo dẹ̀ fẹ́ kó kọjá ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní Sokoto. You get me? Mo fẹ́ fún ní topic kó má dà pé tá bá ti wá tí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ tí prophecy wa a ò ní lè trace ẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni mi ò lè trace ẹ̀. Mi ò mọ ibi tí mo ti sọ mọ́, mi ò lè trace ẹ̀. Irú ti ọba Aláàfin Ọ̀yọ́, ibi tí mo ti sọ pé Olúwa ní òun ní ikú kàn lẹ́yìn kínní, mi ò lè sọ ibi tí mo ti sọ mọ́ nínú àwọn fídíò tó pé mo sọ mọ́ fídíò ni. Mi ò lè trace ẹ̀ mọ́, but now I learn a lot of things. Ṣé ibi tí mo bá ohun tí mo fẹ́ sọ bíbá yìí ni kí n sọ. Tí ó bá padà ṣẹlẹ̀ tí n bá fẹ́ lọ gbé jáde, màá gbé jáde fẹ́yàn ọmọ aráyé kẹ́ ẹ lè rí. Ẹ ṣé gan ni. God bless you. Have a wonderful day and share. Happy weekend.